mo fẹ́ lè sọ ó fine níwọ̀n bá tiẹ̀. But àwọn tó wà ní Turkey ìwà wọn ò yàtọ̀ sí ìwà Africa. I will not lie to you. Ìwà wọn kò yàtọ̀ sí ìwà Africa. Tó bá sọ̀rọ̀ ìyá Esabod ni wọ́n gbà ọ́. Turkey náà ń ṣe arúmọ lójú. Wọ́n máa ń ṣe fake documents. Mi tí lọ nínú ọdún yìí mi lọ Turkey bóyá máa lọ lẹ́ẹ̀mẹ́ta. Àwọn náà máa ń ṣe fake documents. Wọn ò yàtọ̀ sí dúdú. Àwọn ọmọ Nàìjíríà dẹ̀ wà bẹ́ẹ̀ wọ́n pọ̀ tán jẹ́ pé 419 náà fi ń jẹun. Then iṣẹ́ tẹ́ ń ṣe kíyàn kan wá máa encourage yín pé kẹ́ lọ invest sí Turkey. Mi ò sọ ìlú tí yàn bá tẹ̀ ti gbédè when you cannot speak their language you have to be very very careful. Ìlú tó lè sọ language wọn tó jẹ́ pé o lè sọ wọn gbóyìnbó. Ìgbà bí April èmi àtàwọn mi lọ we went for holiday. Kíni la fi ń sọ̀rọ̀ a ní láti lọ a download the translator ni ta fi ń sọ̀rọ̀. So instead of you to go out upon iṣẹ́ téèyàn ti ṣe ní UK kò ṣiṣẹ́ bóyá Ireland ló wà bóyá UK ló wà kéèyàn kan wá ní kó wá lọ invest sí. Then I'm not interested in fracas, but I just want to educate some people because I have been to Turkey much a day. Even I was in Turkey last week. Then ìgbà táwọn èèyàn sọ̀rọ̀ àìwá kí àjọ ṣeré ìbàtà àwọn kan bá ní kí wá kí lọ kí yẹ Esabod ó sì wà ní Turkey gan ní time yẹn wọ́n ní kí n lọ kí. I was laughing mo kàn rẹ́rìn. Ẹ jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ fún yín ẹ má yẹ kí èèyàn kankan jẹ́ kẹ́ dáwó yín sọnù. Don't allow anybody before you invest think. Àṣẹ rí pé òun náà ń béèrè nísìnyí fún ìgbà tó wó sọnù wọgbọ́n sí. Ìgbà tí mo lọ ní April àtàwọn ọmọ mi fún holiday náà a wá béèrè pé mo wá bá torí mo gba house ni ẹni ẹ wá ní ṣé mo nídìí kí lorúkọ document àmì kí lorúkọ kíní COVID yìí. Mo ní the last daughter mi nìkan ní ọgbà because she's just 13. Ó wá ní òkè ní kí n má worry ó lóun máa bá mi ṣe. Ó lè bá mi ṣe document mo fún ní owó èmi ò tiẹ̀ mọ̀ mo rò pé ó máa pa àwọn doctor wa ni. Ìgbà tí mo wá lọ sí ọjà àwọn mo lọ ṣe shopping ọmọ yẹn wá ní wọn máa ẹnì kankan tó wá bá wọn ẹnì kankan ò máa wá mọ́mì ó pè mí mo ní adẹ̀ ń gbọdọ̀ kúrò ní òru ìdájí ọjọ́ yẹn before because àárọ̀ ni kíní wa ọmọ yẹn wá ní pé so ìgbà tó máa yá mú dọ́kúmẹ́ǹtì dé ṣe rí tí ò bá rí báyìí bóyá ìyá Esabod nínú pé because òun ló advertise tó ní káwọn yẹn máa lọ Turkey lọ ra lé. Then ìwọ tó fẹ́ invest owó ẹ kò easy láti rówó ní UK àbí mi mọ other places other country tó ò ní gbó dáadáa kó tó lọ invest sí Turkey. Okay wọ́n náà gbowó lọ́wọ́ àwọn mò ń rìn dé kíní mo wà ní Turkey you want to buy a house kò sí document kò sí nǹkan kan. That is the woman tó máa kó sí ṣẹ́mọ̀. I'm sorry I just want to mo kàn fẹ́ débẹ̀. This tó bá pín lóòótọ́ ló ń gbá ìyá Esabod ó lè jẹ́ pé is a planned game wọ́n ti plan ni because if you come to Facebook wàá gbówó jáde wàá máa ní kàn wò owó lélẹ̀ you and Lizzy tẹjọ́ ń jà Lizzy kéré sí Lizzy is about ní ìmọ̀ tán bá máa wo màmá yẹn àti Lizzy bóyá màmá yẹn ò ní gba kíní lọ́wọ́ ẹ̀ ó máa gbà kò ní gbà bóyá kò ní gbà tó 10 or 12 or 15 káṣà tẹ̀ gé bẹ́ẹ̀ yẹn. So
kí ni ká máa tákà owó? Ẹ wo owó òkè ó sọ pé àti wọ́n yẹ̀ náà ti ń dáwó yẹn fún ẹ. Wàá lò kó fáwọn kan within 1 hour 2 hours wọ́n gbà. Kí là ń tákà owó fún lórí Facebook? If you are rich in your pocket. If you are tí ọ̀kan bá bú mi sí tó ní mi lówó lọ́wọ́, then màá wò pé must I come to you and come and tell you I'm rich? Must I ṣé mo gbọ́dọ̀ sọ fún ẹ, mo gbọ́dọ̀ prove ẹ? So wọ́n ti ń rí woman yẹn, ìwọ kan ni wàá gbé owó jáde, wàá gbé góòlù pé kàn wò kéde kan wàá kó gbogbo ojú ẹ. Wọ́n ti ń rí, wọ́n dẹ̀ ti plan. Wọ́n dẹ̀ plan fún. Wọ́n dẹ̀ mọ̀ kó máa ń wá sí Turkey. Kò síṣẹ́ ní Turkey. There is no work in Turkey. Àwọn tó wà ńbẹ̀, àwọn ló mọ bó ṣe ń jámájámá. So tó máa rí èèyàn tó wọ́n rí mugun gbà, wọ́n gbá mugun yẹn náà. Tó máa rí èèyàn tí wọ́n mú pa wọ́n lè gbà, wọ́n máa gbà because there is no work in Turkey. Turkey is like, and àwọn Turkey fún ara wọn gan already láti gbáyàn. So tó máa rí anybody tó súnmọ́ wọn, ṣóyè yìí sìn, wọ́n lè collide pẹ̀lú ẹni yẹn kan gbáyàn yẹn. Èèyàn gbọ́dọ̀ wà very very careful ni. And sorry to say, some of the àwọn Turkish àwọn kankan wà tí wọ́n wà friendly o. Ṣé pé English ni wọn ni a language barrier, sorry, òun ló wà láàrin wọn. Like when I was coming on last week Friday, driver tó gbé mi because plane tí mo wọ̀ lọ mo ṣe blue kini o Sabia, èmi ò mọ̀ pé kò ń ṣe Sabia ìsà ṣe local airport wọn ni mo book plane, mo book ticket sí. So gbà tí mo débẹ̀, driver yẹn ló gbé mi dé, mi dẹ̀ ní internet láti fi pé òun ló fún mi ní internet, òun ló gbé mi gba 650 lira. Ìgbà tí mo tún padà bọ̀, òun ló tún gbé mi padà tó tún gba, mo wá sọ pé kó má rí mo fún. Bẹ́ẹ̀ he bought something for me. He was so happy pé àti bá tún padà bọ̀ kí n pe òun. So mi ní sọ pé not everybody. Téèyàn bá ti ní solid person àbí ẹni tó trust síbẹ̀, don't invest your money. Àwọn dúdú tó wà ńbẹ̀, àwọn míì kò ṣe gbogbo náà ni wọ́n ló ń ṣe 419. Àwọn míì ṣe 419. Àwọn míì dẹ̀ ń ṣe káràkátà, wọ́n á lọ sọ́jà, wọ́n á rajà, wọ́n á send ẹ̀ sí Naija, wọ́n á tún send owó sí wọn. Bẹ́ẹ̀ kò síṣẹ́ ní Turkey, gbogbo dúdú kò síṣẹ́, agbárí ni everybody ń lò. So àwọn Turkey á fúnra ara wọn gan, wọ́n ready láti àwọn kankan wà tó yẹ pé wọ́n ti miss mọ́ àwọn dúdú. Àwọn gan lé nínú ojú ṣíṣe, tá bá ká sọ pé ká sọ̀rọ̀, wọ́n lé. So tẹ́ bá fẹ́ invest owó yín, ẹ invest ẹ̀. Gbogbo èyí tí ìyá Esabod ń pariwo ẹ̀, wọ́n á ti plan tí wọ́n ní fún. Ó yẹ pé kì í ṣe first, second, third, sorry, kò ń ṣe first, kò ń ṣe now ni, wọ́n á ti máa plan ẹ̀ tipẹ́. Wọ́n á ti plan ẹ̀ láti dupe. Because ṣẹ́rí lílé ayé tíṣù èèyàn bá ń funfun, èèyàn máa ń fọwọ́ bò jẹ ni. Tíṣù èèyàn bá ti ń funfun. Nínú AJT mi, mo rẹ́ni tó jẹ́ pé wọ́n ṣe máa ń sọ pé àwọn AJT mu àwọn akúṣẹ̀. Mo rẹ́ni tó jẹ́ pé ó ra mọ́tò 50,000 cash ni. Mo dẹ̀ rẹ́ni tó jẹ́ pé nínú àwọn ọmọ tí mo dẹ̀ mọ̀ tí ó jẹ́ pé mi ìfẹ́ dárúkọ. So ẹni tí nǹkan bá ti ayé bá ń yẹ, táwọn Yorùbá máa ṣe sọ, ó gbọ́dọ̀ ṣe kí ni kó rọra ṣe. So gbogbo ìtàn gbà yìí, àwọn tó gbá ìyá Esabod is a plan tó bá yẹ pé lóòótọ́ náà gbà o. I don't want to go bẹ́ẹ̀ mo sọ fún ẹ̀yin tẹ́ wà. That's why ẹ̀rí mi ò wà interested lórí Facebook kíní mọ́ fraka mọ́. Because tẹ́ bá wò ẹni tó bá wà pẹ̀lú sense ẹ̀ tí ò ní nǹkan tó ń bother tó depress, you cannot continue and sọ pé kẹ́ máa jà Nàìjíríà la fẹ́ jàjà. But I just want to educate people. Mo fẹ́ educate ẹ̀yin tẹ́ ẹ̀. Ẹ má sọ pé torí Turkey ó jẹ́ ibẹ̀ fine tẹ́ bá lọ, is good for holiday. Even Istanbul gan wọ́n ní ìlú mi tún wà, mo tún Antalya, gbogbo àwọn bẹ̀yẹn is holiday kíní. But before you invest, you ní kó má gbẹ, wọ́n lè gbà ẹ́. Before you invest your money, think well, think
lo sense because let me tell you something. Owó easy láti rí. Àwọn náà wọ́n kọ ìlú wọn fine ju Nigeria lọ ni. But character wọn ò ṣe wá. They don't, when we talk of customer service, their lack of customer service. Nǹkan tí kò sí human rights níbẹ̀. Nǹkan tí o máa ṣe lọ́dọ̀ òyìnbó sì tó jẹ́ pé ní UK tí àwọn òyìnbó tí wọ́n máa gbéyàn tó máa ṣe bá ó lè ṣe ní Turkey o. Nǹkan tó máa ṣe ní UK tí ó jẹ́ pé òyìnbó wà ibi tí British gan bá jù wà máa sọ fún wọn pé wàá jọ máa query wọn. You cannot do it in Turkey. Ego last time tí mo ṣe video tí mo ti fẹ́ wọ last boarding gate ni mo wà. Mo gbé ẹsẹ̀ sí báyìí. Argument là argue. Ó dẹ̀ lọ yọrúkọ mi. Ó ní mi ò show. That is it. No show. No sínú kíní. They don't have human customer service. Even in Turkey. Àwọn tó wà there because wọ́n gbóyìnbó. So if you go there, holiday is cheap in holiday. If you want to say, pé kéèkì ní ó cheap. Torí pé mi léyàn síbẹ̀ ni mo kàn ṣe like àti máa lọ síbẹ̀. So mo dẹ̀ ti lọ sí kì í ṣe nínú ọdún èmi àtàwọn àwọn ọmọ lọ ní April. If you want to invest, think very well. Because tó bá ti ń polówó fún yín lórí Facebook, ní ìrówó, owó easy láti rí. Owó kò easy láti rí. Ní ìrówó pé, ṣé kíní ọ̀nà tí bá gbé gbà, ṣé gbá ṣáwo. Bó ti yẹ pé wọ́n dáwó yẹn padà. Look at it. Wọ́n nílé tí wọ́n òótọ́ ní ilé everything rise up due to the Ukraine àti Russia fight. Ó jẹ́ kí standard of living gbogbo nǹkan wọn dollar náà rise up now. But I mean, ẹ jẹ́ ká ro kankan wò ká tó máa invest. I don't think is a kò ṣe good place. Stay on the invest. If I have £25,000, $25,000 lọ́wọ́, I will not say I want to take it to Turkey. Láti lọ invest lé lórí. No. Mi ò ní. Because let me tell you something. After back mo ní dúdú síbẹ̀ tó lè máa bẹ́ẹ̀ ṣe. Mi ò ní sọ pé torí invest, mi ní sọ pé mo ní 35,000 kí n lọ invest síbẹ̀ àbí 20,000. 20,000 yẹn tí bá fi ṣe down payment gan ní UK. Màá rí owó mi ní ju pé kí n lọ sí kíní lọ. Because number one, ó gbóyìnbó wọn, ó gbédè wọn. You have to learn their language. Àwọn ò dẹ̀ ready láti learn. They are not ready to learn. Even gan èyí téèyàn rà gan tó gbèwé lé ẹ lọ́wọ́. Do you know at the outcome ẹ̀ṣẹ̀ money? Wọ́n accept mortgage. After wá pé tó bá rà tán, bóyá o kó cash sílẹ̀. Do you know the outcome of it? Because the document they will give you, they lu wọn máa fi sọ gbogbo ẹ̀. English kankan díẹ̀ lè wà ńbẹ̀. So ibi tí, and I used to say nǹkan tí mo sọ fún nígbà tí bá lọ, mo ní ìlú tí wọ́n bá ti ń sọ èdè tí mo gbọ́, mo ní I'm sorry, mi fi taratara like ìlú yẹn. Ẹ kújọ́ mẹ́ta ẹ̀ ńlẹ́ o. Mo ní ìlú àǹtí ẹ kújọ́ mẹ́ta o. Mo ní ìlú tí wọ́n bá ti ń sọ gbogbo èdè tí mo gbọ́, mo ní mi fi taratara, mi fi like. So advertisement tí ẹ bá ti ń gbé advertisement, ẹ yára láti gbọ́rọ̀. Ẹ yá lọ́ra láti mú owó jáde. Think before. Ilé mi lélẹ̀, kíní kan lélẹ̀. You think. At least if you go and invest 30,000 or 40,000, kò lè appreciate. I'm coming, mo bọ́ ẹ̀jọ̀. Sorry o. Tẹ́ bá invest, ẹ fẹ́ sọ fún mi kò lè appreciate o. Òótọ́ lira ó cheap. Tó bá gbé 20 lira, bóyá ń bọ̀ ó land ní Turkey sin. About 20 lira 400, 20 pounds 400 lira. But àwọn nǹkan kan wọ́n bí ilé yẹn dollars náà máa ń gbà. Àwọn bí pé fẹ́ raṣọ, even ibi tí ọjà tó ti ń taṣọ yẹn gan, they don't accept lira. Wọ́n á ní kó ṣe sí dollar. Dollar náà máa gbà lọ́wọ́ ẹ. So when you convert it, èèyàn bá dé irú ó pay fún Naija people láti lọ raṣọ ní Turkey, kàn tà, kàn ṣe business. Bẹ́ẹ̀ níbí sometimes ó pay náà tá bá tún ní ká wò sí. Bẹ́ẹ̀ dollar náà gbà wọ́n gba lira.
So the difference is not much. Ká ní aṣọ́ṣìpù tọ́ ni. Tọ́ má dẹ̀ máa tà, wọn ò ní ta ẹyọ kan fún ẹ. Wọ́n á tà níta sírì ni. Wọ́n lè ta mẹ́fà, wọ́n lè ta mẹ́rin. Bóyá ìṣirò kọ̀ọ̀kan $40 àbí $50. Ìwọ tó wá fẹ́ rí ọkọ yẹn, iye tó máa rà níta yẹn náà máa tà fún ẹ. Bóyá $60 làwọn èèyàn tàbí $80. $80 yẹn náà máa ní kó gbé wá. So, mo fẹ́ advice gbogbo ẹ̀yin tí tó máa ń bá sọ̀rọ̀, tẹ́ bá ní ẹ fẹ́ máa lọ sí Turkey lọ invest. Ẹni tó bá ti lè afford, when you can afford £20,000 or $20,000 or $50,000, why can't you invest that money in UK or wherever you are? Why can't you invest it? Àbí ibi téèyàn bá wà, under kini o lè ra nǹkan tán. At the end of the day, they are so trickish. I'm not going to lie to you. For the beautiful. Call your infusion. Document yẹn. O lè ra tán infusion. Yes, we have lawyer. Is it not a Turkish? The lawyer, are they not Turkey? They are Turkish now. Ṣé fẹ́ sọ fún mi. Every one of them. Àwọn lawyer o, àwọn kini o, they are all Turkish people. And you don't understand unless you understand their language. It's very risky for you to go and invest in that country. I used to go there. I know everything about it. And now half of them. Ìyá ló ń kówó jáde náà, ìyá ló máa fowó ṣe tákó sórí Facebook ká máa fi ṣe pé òun lówó. Kò dìgbà téèyàn bá fowó ẹ̀ hàn káwọn èèyàn kó wọ́n tó mọ̀ pé lówó lọ́wọ́. So gbogbo kíní Facebook dẹ̀lélẹ̀ wọ́n wọ́ all over the world ni. So tó máa ṣe gbogbo pé ìyá máa rò pé wọ́n like òun kò dẹ̀ mọ̀ pé owó wọn náà fẹ́ náà ta sí. So nǹkan tí mo kàn fẹ́ try tí mo fẹ́ jẹ́ kẹ́yìn èèyàn mọ̀ nìyẹn. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀. I was so because nǹkan tó jẹ́ kí n fẹ́ dá sí ni pé ó jẹ́ ìlú tí mo máa ń lọ. I won't encourage anybody to go and invest there. Me encourage any kankan. If you have your money, you better invest where you live. Ó dáná àwọn kan máa sọ fún ẹ pé holiday tó bá rent ẹ o lè máa fi ṣe holiday. Ṣé Turkey ò ní kọ́kọ́ fi ilé tiẹ̀ kò ní advertise ìtàwọn ní. Wọ́n máa advertise kó wá di pé ìwọ tó jẹ́ tó lọ rà síbẹ̀. Wọ́n dẹ̀ ní ọgbọ́n kọ̀níkọ̀ní. They have it. So, ènìyàn ni wọ́n. Hello, Talu. Abike Savage. Hello, sí. Ènìyàn ni wọ́n o. Ènìyàn làwọn Turkey yẹn. Blood ló ń fò ní veins wọn. So, ẹ má lọ ẹ má roko sínú àbí kẹ́ má pọnmi sínú apẹ̀rẹ̀ o. Èmi náà lọ bẹ̀ dáadáa. Ìgbà táwọn tí wọ́n tẹ̀ sọ pé àwọn tí mo wà téèyàn bá wà lé síbí mo ní will be the last person. The only thing I can buy, only business I can do is Turkey is door. Their door is very solid. Mo ní mo lè ra door kí n kó lọ Nàìjíríà àbí kí n máa ṣe business door yẹn. Bẹ̀ pé wọ́n ní solid door tó jẹ́ pé ó lè. Yes, you love going to Turkey. It's good. For holiday, it's good for holiday. I'm not going to lie for you. It's very, very cheap. The reason why I said it's cheap is that wọn tẹ́ bá máa fi convert it. Tẹ́ bá laughter ticket and after God bless you. Only for holiday. Tẹ́ bá máa fi convert owó wọn sí owó tiyín. Ṣóyè yín sìn owó bóyá UK lẹ ń gbé ní àbí kíní o. Owó yẹn ẹ lè ṣe anything níbẹ̀. Ṣóyè yín sìn. Ó ṣe kíní ó wà cheap téèyàn bá fẹ́ lọ sí Nàìjíríà tó bá wò pé Nàìjíríà sìn ó dangerous láti lọ nísìn. So téèyàn bá fẹ́ lọ bóyá ò dẹ̀ fẹ́ lọ sí bí irú Spain kíní yẹn tó bá débẹ̀ ó wà téèyàn bá choose Turkey wà affordable ẹ lè ó fún holiday. But apart from holiday, don't try that you want to go and invest your money. Don't waste your money. Don't waste your money for anything. They will approach you. They will say that if you want to do this, if you want to do that. But no, ṣe bẹ́ẹ̀ tí níbi yẹn sábà ṣe ń pariwo sí. Pé wọ́n gbá òun, wọ́n ṣe gbá, wọ́n ṣàwo. Ẹ̀yin náà ti rí.
but you have to be very, 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 very careful. I'm not going to lie. Ewa, very careful. Gidini. And I'm surprised. Mo wá ń wò, ṣé mo mú kan ìgbà míì tí bá wo show màmá wò, mo wá rí pé mi rí Facebook speaker kankan tó sọ̀rọ̀ nípa kíní yàtọ̀ sí Adébímpé Aláṣàdúrà. Tó bá jábì kẹ́ni wọ́n á ti fẹ́ bù pa, wọ́n á ti fẹ́ pé 419, wọ́n á ti fẹ́ pè ní kíní. Because I tó kó wá, I'm sorry to say, kì í ṣe pé mi ò wà interested in fracas. Ẹni tó ń kówó sílẹ̀, àwọn èèyàn wọ́n ní bí kulé ò pa ní tòde ò lè pààyàn. Tó ń fi owó kówó sórí Facebook wá máa fi wọ̀n. Àwọn kan wà bẹ́ẹ̀ wọ́n máa plan fún ẹ now. Gbówó pọ̀ lọ́wọ́ kíní. So èèyàn tán lè rí 50 something pé owó olówó ni tán lè rí gbà. Bí àwọn yẹn tó dáwó yẹn ni mò ń blame ni mo torí pé kíró ẹ̀ má bàa tún ṣẹlẹ̀ sírú ẹ̀yìn ẹlòmíì. If you can afford 20,000, why can't you buy house in UK? Why can't you buy house in kíní? UK, wàá ralé wàá tún remortgage ẹ̀ tó bá wù ẹ́ kó remortgage wàá rówó ń bẹ̀. Mi Island, mi mobile but UK yìí, if you can afford 20 or 10,000, why can't you use it? Turkey, number 1, kò sí pé o fẹ́ remortgage. Number 2, wàá ní wàá máa fi ṣe holiday, kò sí pé holiday kíní yẹn ó lójú ìlú tó tún lè ṣe sí. Tí àwọn èèyàn máa fi dé tó máa fi wá máa gbà. Then number 3, ṣé àwọn Turkey tó nílé àwọn náà ṣì nílé tó hàn tí rí ilé wọn gbà náà wá fẹ́ fi lè tiẹ̀ rent. Wàá kọ́ at the end of the day wàá rí pé 20 or 30,000 tó lọ fi ra ilé yẹn ó kàn jókòó síbẹ̀ ni. Kò appreciate. Wàá rí pé léyìn ò ní appreciate. I've been there. I just came back on Friday. So ẹ má jẹ́ kí èèyàn kankan fi owó yín invest wisely. Invest owó yín wisely. And that's the reason. I just want to mo contribute torí pé ìlú tí mò ń lọ arada ń ta mí. Nígbà tí mo kàn ń sọ lórí tí wọ́n ń gbà ẹnìkan ti kówó fún mi láti àti last year. Ẹnìkan ti kówó fún mi láti mo wá wò pé àwọn èèyàn ṣá. The way tí àwọn èèyàn ṣe máa ń ṣe ń gbà mí gan ní kíní. Ẹlòmíì máa ń ṣe bẹ́ẹ̀ ni pé owó yẹn ó rí easy. Owó tó ṣiṣẹ́ tó ọmọ iṣẹ́ tó ṣe, ọmọ iye tó rí. Ọmọ iye wàhálà tó ṣe. To get £1 in UK kò easy now. Mi sọ bò mí. Wàá lọ ṣe night wàá dé, wàá ṣe gbà wàá rú yẹn tó wò ní orí ẹ̀ wò kó tó ná. Ẹ má yẹ kán tàn yín o. Tán máa gbé gbogbo ẹ̀ jáde wọ́n bí ti ó rọ̀ bẹ́ẹ̀ làwọn ọmọ ìlú wọn ò rà. So easy bẹ́ẹ̀ ni. Àwọn Turkey àwọn ará ilé síbí, àwọn tó lówó. Ilé tẹ́ bá rà ilé 30,000, ilé 50,000 kò lè appreciate. Bẹ́ẹ̀ kó owó yẹn lọ àfi tó bá yẹ pé o kàn rà kí wà tọmọ ẹ lọ máa lọ lùdé ń bẹ̀ ni. So kò sí economy wọn gan ti wá worst. Bó ṣe ń down. Every àmọ̀ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí all over ni. Economy wọn náà kò ṣe kíní o. So ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run. Turkey is good for holiday. If you want to go to holiday, go to Turkey. Then if you want to stay in hotel, tó bá jẹ́ apartment ló fẹ́ dúró sí, stay in apartment. Ẹ wò mí ìgbà tí mi àtàwọn ọmọ mi lọ apartment la gbà. Ibi dẹ̀ ni booking because if I fẹ́ book hotel, booking.com ni mò ń lò. Ibi ni mo ti book apartment yẹn. But the guy is so nice. Nígbà tí mo dé Turkey, he asked me to pay $100 each day. And we booked 10 days, which is $850. And we left. On the 10th day, yẹn la kúrò. Lo 10th yẹn tán. Àti máa fẹ́ wá sí Turkey kí n máa sọ fún un. But language barrier kò jẹ́ ká lè because tí mass kò gbóyìnbó, mo máa ń lo translator fún tí mass type pẹ̀lú òyìnbó ní English. A wá sọ fún wa ní okay. Ṣé ìlú yẹn lèèyàn wá fẹ́ lọ fẹ́ máa sọ pé òun fẹ́ kó gbogbo life saving ni òun fẹ́ lọ fi ṣe nǹkan kan níbẹ̀. Why not do anything? If Nigeria gan ṣì dáa fún business tó bá gbé fáwọn family Nigeria